àwọn tí wọ́n yìnbọn sí bòrò ṣiṣẹ́ ni à ń bọ̀ láti ìgbẹ́tì àwọn olùgbò reserve ìgbà tá débẹ̀ la bá àwọn ọmọ méjì ọkùnrin àwọn ọmọ tá à ń sọ yìí ìkan bóyá bí 24 ìkan bí 19 years àwọn ọmọ yìí ni wọ́n yin barrel bí wọ́n ṣe rí wa wọ́n sáré wọnú gbó Asari park wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú gbó nítorí agbede bí tá a ti rí wọn ní reserve yìí mọ́tò ò lè rìn bẹ̀ ó dínà ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kì í ṣe mọ́tò tó lè pàdé mọ́tò anyhow a bá pàdé àwọn ọmọ ìbí wọ́n ṣe rí wa wọ́n sá wọnú gbó akàsáré park ni girigiri wípé bo ni wọ́n ń sá lọ táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù ẹni tó sáré wọbẹ̀ níbọn yẹn bá ìbọn yẹn cartridge yẹn ìbọn yẹn AA ní bí 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀ bí 6 ó wọ̀ lẹ́sẹ̀ àwọn tí torí tí ìbọn yẹn bá yẹ àwọn ìwọ́n bọ́ọ̀lì sí ẹnu máa fọ́n so ó gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n ó mọ̀ àwọn àṣà mú kí wàá nìkan ní Only Jesus TV o Mr Wisdom gbogbo alamọ Mr Wisdom àbúrò olóyè Sunday Igboho wọ́n mà ti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ àtáàkì tí àwọn Fúlàní àwọn bandit tí wọ́n àtáàkì ìwé Ekun security network ní Old Ọ̀yọ́ National Park o fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ mọ̀ báwo nìkan ṣe lọ ibo ni ọ̀rọ̀ dé dúró àtẹ̀yin tí ọ̀rọ̀ yẹn tó rú lójú àti àwọn tó ń ṣọ̀tẹ̀ tí wọ́n ń sọ oríṣiríṣi tí wọ́n ń pẹ̀ gan lórí Sunday Igboho ẹ wò ó Mr Wisdom wọ́n ti tan ìmọ́lẹ̀ sí o wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó lọ viral gan ká gbọ́ kúlẹ̀kúlẹ̀ kí àwọn tí ọ̀rọ̀ yé kí ọ̀rọ̀ lè yé wọn olóyè Sunday Igboho ẹ wò tẹ̀gàn ní ẹ wò ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ó ẹ̀yin tí ẹ bá lè support olóyè Sunday Igboho ẹ jẹ́ adákẹ́ ẹ̀yin tí ẹ bá lè support wọn lọ́nà tàbí mi ẹ jẹ́ support wọn torí ẹ wọ ọkùnrin tó ń sún àfọkùnrin akọ́ṣẹ́ ló ń ṣe ó yá lókè lọ. kí ló ṣẹlẹ̀ àbí kí ni ó ń ṣẹlẹ̀ níbi tí wọ́n pè ní Old Ọ̀yọ́ National Park àwọn kankan wọ̀nyí ni mo fẹ́ lé sáfẹ́fẹ́ kí n sì ṣàlàyé fún tẹrútọmọ wa wípé olóyè Sunday Igboho wà kókókó larọ tá a lè ìkankan ò ṣe olóyè Májàsọ́lá àti wípé kí làwọn nǹkan tó yẹ ká láǹfààní láti mọ̀ nípa ìrìn àjò olóyè Májàsọ́lá sínú gbòòrò rìsáàfù yìí òun ni mo fẹ́ sáré náà níbẹ̀ fáwọn tí wọ́n béèrè pé báwo kàṣá báyìí kàwòdì níbo la bá dé níbo ni iṣẹ́ ọ̀hún dé dúró níbo ni lọ àti àwọn ìbéèrè táwọn èèyàn kan béèrè pé must you post everything online òun ni mo fẹ́ láǹfààní láti yànnàná àkọ́kọ́ kí nìdí tá a fi ń gbé gbogbo ẹ̀ sórí ẹ̀rọ agbágbé fáwọn èèyàn láti mọ̀ ìdí tá a fi ń láǹfààní gbogbo ohun tá a bá ṣe tá a fi ń jẹ́ kí ọ̀sáwò ìwòrìwò nítorí bá a ṣe ń jo kí wọ́n mọ̀ bá wa jo níjòkújò jẹ́ kí ayé rí ọ tọ́lọ́run bá rí ọ jẹ́ kéèyàn rí ọ tá a bá mọ̀ láǹfààní láti mọ̀ gbé sórí agbágbé tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n á ní àwọn Sunday Igboho ló lọ pa lágbájá ló ṣe báyìí àmọ́ ohun tá a bá ti fi léta oníkálùkù ó mọ̀ pé ibi táwọn Igboho wà ní àìmọye nǹkan míì tó ṣẹlẹ̀ tá a láǹfààní láti gbé sórí ẹ̀rọ agbágbé àmọ́ gbogbo ohun tá à ń post ẹ̀ láti jẹ́ ká yọ́ mọ̀ pé nǹkan báyìí làwa ṣe nítorí tá a bá láǹfààní láti wọnú ìlú kan á kí kábíyèsí ibẹ̀ wọ́n sì fún wa láwọn ọdẹ tó mojú ìléjànú igbó yìí láti tọ́ wa sọ́nà wípé ibi yìí ni ká gbà ibi yìí ni ká gbà ibi yìí ni ká gbà àtàwọn fìjìláńtẹ́ àtàwọn ètò ẹlẹ́tọ̀ ààbò lájọ́ rìnrìn ọ̀hún sójà ń bẹ nínú wa ọlọ́pàá ń bẹ nínú wa DSS ń bẹ nínú wa lákúra wa àti àwọn ọmọ Yorùbá àmì lákúra wa pé kájọṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí nítorí ìka pawọ́pọ̀ wọn mọlé láìrìn ẹ̀rùn wọn pawọ́pọ̀ wọn màgìyàn àwọn oyin wọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni gbogbo mi ò fẹ́ kú kan kò lè joyè ilé bàbá ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ibi tá a bá lọ la fi láǹfààní láti gbé sórí ẹ̀rọ àgbàgbé kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí fọ́nrán tá a rí tí wọ́n ti ṣó gbogbo àbà àwọn Fúlàní bó ló ti jẹ́ bẹ́ẹ̀ bó ló sì ṣe rí bẹ́ẹ̀ kábíyèsí Alípàtà ọba wa nílùú Ìgbòho ló pe àwọn Fúlàní nígbà tó pe àwọn Fúlàní àbàtà lọ́yẹ wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ọmọ kan wà ń bẹ̀ tí wọ́n ń lo ìbọn tí wọ́n jẹ́ Fúlàní lára àwọn ọmọ Fúlàní tá a wá mú yìí inú àbà yìí ní ń gbé ó wá rí àwọn tó jẹ́ bíi bàbá nínú àbà yìí tí wọ́n jẹ́ Fúlàní àti olórí ọ̀dọ́ wọn tá a pè ní Mohammed àti olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú àbà yìí lájọ ń wọnú àwọn yàrá yìí kọ̀ọ̀kan kò sẹ́ni tó lọ destabilize ẹnì kankan àmọ́ ká tó débẹ̀ bí wọ́n ṣe rí mọ́tò wa tó yọ lóníkálùkù fọ́dàgbé àwọn olórí wọn wà pẹ̀lú wa bá a ṣe kúrò ní palace
la láǹfààní láwọ́ ọbẹ̀ pẹ̀lú olórí ìlú yẹn àwọn Fúlàní olórí àwọn ẹ̀yà Fúlàní níbẹ̀ pẹ̀lú olórí ọ̀dọ́ yẹn tí wọ́n ń pè ní Mohammed pẹ̀lú olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú inú abàtẹ kọ́kọ́ rí bí ìjà àrùn yẹn èmi ni mò ń ṣe kámẹ́rà àwọn ọlọ́pàá wà pẹ̀lú wa nítorí tá a bá ṣe bẹ̀ tá a bá kú òun bẹ̀ tán táwọn kan bá láǹfààní tí wọ́n ya lù àbí tí wọ́n sùn bẹ̀ ohun tẹ́ ń sọ yìí kọ́lẹ́ ó mọ̀ sọ ẹni Sunday Igboho tún ti ń dàgbòrò ló fi jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe àfi ń léde for future and record purposes kìí ṣe pé nítorí oríyìn yẹn kọ́ ni ó bí owó oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ nífẹ̀ẹ́ rẹ oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ ọmọ pọ́n ilé gàràgàrà mo kí ìyá mi princess ọmọ jojú ọlá mo dúpẹ́ gbogbo ìgbà ìyá yóò mọ̀ pé ní gbogbo bá a ṣe láǹfààní láti wà nínú àwọn gbòòrì sáàbù yìí pé Mr Wisdom ṣé ò sí nǹkan kan iná ò ní tọ́wọ́ yín nǹkan kan ò ní ṣàlàáfíà yín ọ̀fi tí ẹ̀ lẹ́gbọ́ ti ẹni ẹlẹ́ni ọlọ́run ní ọ̀ní ò mọ̀ bá a gbọ́ tiẹ̀ I really appreciate whosoever concerned about our movement lábà yìí nígbà tá a dábàá yìí a máa wọn ọmọ méjì ńbẹ a kó wọn fẹ́ṣọ aláàbò ìgbà tá a kó wọn fẹ́ṣọ aláàbò làwọn olórí ìlú yìí nítorí àwọn Fúlàní yìí náà àwọn náà ti gbọ́ pé àwọn ọmọ tí ò bá da nínú àwọn fẹ́ jẹ́ kí wọ́n kú ò ni wọ́n fi wá ní kájọ wọnú ìlú ká lọ wo gbogbo ibi táwọn ọmọ yìí ń gbé kìí ṣe pé olóyè Sunday Igboho kan wọnú ìlú yẹn ó lè mọ̀ bẹ̀ nítorí tẹ́ ẹ bá kò ní junction ibi main road tó lọ sí Ìgbẹ́tì yẹn ẹ máa rìn over 30 minutes drive kìí ṣe ṣe driving at speed of 60 or 70 ẹ máa rìn ní over 30 minutes kẹ́ ẹ tó dé àbàtẹ́ ń wò yẹn kò ń ṣe pé akàndédé wọbẹ̀ nígbà tá a débẹ̀ olórí ìlú yẹn wà pẹ̀lú wa Miyetti Allah tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà pẹ̀lú wa àti Mohammed làjọ kọ́wọ́ rìn kìí ṣe pé kinní kan àmọ́ tá a bá ṣe bẹ̀rẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́la ọ̀tọ̀ nìkan tí wọ́n gbé jáde wọ́n ní olóyè Sunday Igboho ń da omi àlàáfíà àwọn rú àmọ́ a kó àwọn aráàlú yìí bíi mẹ́rin lọ́wọ́ àmọ́ àwọn tá a bá nínú ìlú bí wọ́n ti gbọ́ wúwúwúwú ni wọ́n kù mẹ́ nítorí àrọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn ń sọ̀rọ̀ ohun tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè ẹ sì láǹfààní láti ṣe sùúrù láti jẹ́ káwọn tó wà bí òun yànnàná pé kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí. ìgbà tá a wá wọbẹ̀ a nílò fóònù táwọn ọmọ yìí ń lò a sì láǹfààní láti lọ tó àwọn inú ilé yẹn láti kọ̀ǹfàmù ìbọn tí kan lára àwọn Fúlàní tá a mú yìí tó sọ pé lágbájá ní a sì dúpẹ́ lọ́wọ́ olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dúró wọ́n fa kí n ṣe kódà wọ́n láwọn ti mú àwọn kan rí tó ṣe pé àwọn kò fún àwọn àjọ DSS àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn àmọ́ lẹ́yìn oṣù mẹ́ta àwọn tó rọmọ yìí nígboro pé àwọn kiri yìí fáwọn concern gbogbo ohun tá à ń ṣe olórí Miyetti Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú wa àwọn agbófinró ń bẹ pẹ̀lú wa àwọn sójà wà pẹ̀lú wa kì í ṣe pé akàn ló ń dágbólu we don't take law into our hands. And every update was given to the Commissioner of Oyo State. Every update was given to the DIG. Fẹ́yìn tẹ́ ẹ mọ̀rọ̀ sọ kẹ́ lọ dẹnu yín lámùrí. Èyí tó tún dà bẹ́ẹ̀. Òun ni nígbà táwọn èèyàn ní wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tí wọ́n bà. Àwọn tí wọ́n bà ni mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀. Nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè. Nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pé bàbá kó sọ fún wọn pé ohun tó jò òun rí lájò rí lódìdí bí ọjọ́ mẹ́rin kò sẹ́ni tó fomi kára oníkálùkù ń ṣe kìí ṣe pé torí owó àmọ́ bó o ni ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC orí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà kò sì sẹ́ni tó lè borí yìn ẹnìkan bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa a lera wa kọ́ka ó síwájú kí sèbí ó tẹ̀lé ká pa agbára pọ̀ ká pàbọ̀ pọ̀ ká pèrò pọ̀ kò sẹ́ni tí ń bọ́mọ Gani bínú kò sẹ́ni tí ń bá Gani jà àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kò gbẹ́rù dórí orí yẹn kí ni wọ́n ń gbà báyé bá ń fi ọ ayé ló fi ọ láfẹ́ padì bọ́ báyé bá fẹ́ jẹ́ kájọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀ ká pa agbára pọ̀ ká pàbọ̀ pọ̀ mo rí ìkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́ wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà oríyìn bí kíni olóyè Sunday Igboho doesn't discriminate anyone àwọn àjọ vigilante wà pẹ̀lú wa tá a jọ ń wọnú igbó yìí
àwọn ọdẹ wọ́n wá pẹ̀lú wa, àwọn àjọ mìíràn Allah wà pẹ̀lú wa, àjọ pawọ́pọ̀ wípé bóò la ti fẹ́ fọ́ láti mọ́ tónítóní. Àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn, adọ́dọ̀ba ìgbẹ́tì nílé ọlọ́yẹ̀múyẹ́ àdìbòkè, kábíyèsí tún pé àwọn fìjìláńtẹ́ ibẹ̀ pé kí wọ́n kún wa lọ́wọ́. Kìí ṣe pé a kàn dédé bọ́ síbẹ̀ ká tó wọ bìkan. DIG knew about it. Mo kí bọ̀dá mi bàbá Michael dúdú gbòho ìkẹ́kọ̀ọ́ òdì ṣàlàfíà yín. Whoever that look down and see will always come back and meet you at the great top. Gbogbo ìgbà làwọn náà ń pè mí pé àkànbí ṣínà tí ò sí wàhálà. Mo dúpẹ́ wọn, mo dú kẹ̀kẹ́ òkun. Gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí, mọ́jà gbọ́ kò sí ń bẹ̀. Bá a ṣe ń ṣe ni wọ́n ń gbọ́ lókè. Onílùú òní fẹ́ jí ó tú. Ó wá rí bóòlù ọ̀rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bóòlù ó ṣe ṣẹlẹ̀. À ń bọ̀ láti ìgbẹ́tì. Àwọn onugbó reserve. Ìgbà tá débẹ̀ la bá àwọn ọmọ méjì ọkùnrin. Àwọn ọmọ tá à ń sọ yìí, ìkan bóyá bí 24, ìkan bí 19 years. Àwọn ọmọ yìí ni wọ́n yin barrel. Bí wọ́n ṣe rí wa, wọ́n sáré wọnú igbó, Asari park. Wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó? Nítorí agbede bí tá a ti rí wọn ní reserve yìí. Mọ́tò ò lè rìn bẹ̀. Ó dínà. Ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí, ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kì í ṣe mọ́tò tó lè pàdé mọ́tò anyhow. Àwa pàdé àwọn ọmọ yìí bí wọ́n ṣe rí wa, wọ́n sá wọnú igbó, akọ̀sáré park ni. Gìrìgìrì wípé bo ni wọ́n ń sá lọ, táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù. Ẹni tó kó tó sáré wọbẹ̀ níbọn yẹn bá. Ìbọn yẹn, cartridge yẹn, ìbọn yẹn AA ní bí 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀. Bí 6 ó wọ̀ lẹ́sẹ̀. Àwọn tí torí tí ìbọn yẹn bá yẹ àwọn ìbọn bọ́ọ̀lì yẹn ló máa fọ́n. So ó bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ṣùgbọ́n ọmọ àwọn àṣà ìbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé, ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá bì, ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bá lẹ́sẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé, la sáré gbé padà sí títì. Wọ́n sáré dé, ó sì mọ̀ Ìgbòho láwà, ìlú òkè láwà. Gbogbo àwọn nǹkan Yorùbá wọ́n sáré jáwé ewé ni wọ́n ń pe àwọn ọ̀tá yẹn jáde. Níbẹ̀ wọ́n yọ ọ̀tá méjì kúrò níbi kan báyìí, wọ́n yọ ọ̀kan kúrò níbi gìgísẹ̀ báyìí. Ìgbà tí wọ́n yọ ọ́ tán làwa kò ń bẹ̀, a kó àwọn ọmọ méjèèjì yìí, a kó wọn fún àìṣọ́ aláàbò. Ṣó mọ̀, ṣáṣe fídíò. Àwọn tá a mú, ṣó mọ̀ àwọn tá a mú, ṣó rí fídíò wọn tà, borí fọ́tò wọn tà fún wọn tó láà heart. Tá a bá gbé fídíò wọn síta àtàwọn recording confessional statement wọn, ẹ bá kú ti ya wèrè síbẹ̀. Ohun tá a fẹ́ jẹ́ rí lẹ̀ rí. Àìmọye nǹkan ló wà tẹ́ ò mọ̀ kankan pa ẹ̀. Tẹ́bẹ́ mi mò ń yà, èmi mò ń post ẹ̀. Gbogbo ibi tó bá ti rí fídíò, ọ̀dọ̀ mi lóníkálùkù ti ń gbé tí wọ́n ti lọ ń post ẹ̀. Ọkùnrin tí ìbọn wá báyìí, ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pe ọ̀tá bí méjì jáde, ṣùgbọ́n bí 6 bí 7 ló wà nú ẹsẹ̀ yẹn. Wọ́n pe méjì ó kù 5. Ìyẹn ṣẹlẹ̀ bóyá bí 4 days ago. Lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa náà, àwọn náà yín tí wọ́n, mo fi gbogbo ìkan náà ba ìkan lára àwọn bọ́ìsì tó yìnbọn yẹn, ó bá ń bì. Ó dà pé bí 3 náà bọ̀ òun náà, àsìkò òun àti àwọn tiwa tí màá bà, àsìkò wọn lọ sí hospital. DPO wà ń bẹ̀, mọ́jà agbọ́kùn sí ń bẹ̀, kò sí sàkámàǹgì kankan. A kó wọn lọ sí hospital. Wọ́n sì pe àwọn àpè ọ̀tá wá, wọ́n sì pe àwọn tàn jáde. Àwọn tá à ń sọ yìí, ara wọn ti yá. Àmọ́ tó jẹ́ post ẹ̀ lánàá ni wípé wọ́n act fíìmù ni, kó wá mọ̀ wípé wọ́n act o, 10 ń ṣẹlẹ̀ níjù. Èyí tó tún dà bẹ́ẹ̀, kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó reserve yìí tí gbogbo wa ò mọ̀? Igbó reserve yìí ó tóbi débi wípé tí wọ́n bá fi ń dáko fún gbogbo Nàìjíríà, oúnjẹ ó sùn wá bọ̀, nítorí ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tó mọ iye, nítorí ó lọ já sí Nìjẹ̀, ó já sí Sokoto, reserve yẹn ti pọ̀ jù. Àmọ́ àwọn kankan ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ó ní agbára. Nínú igbó reserve yẹn ṣe mọ̀ wípé àwọn kan jí mining wà ń bẹ̀. Wọ́n ń jí mining wà ń bẹ̀. Mining tí wọ́n ń jí wà ń bẹ̀ yìí, àwọn kan tí wọ́n ń pè lérò ajé, ó ní orúkọ àwọn òkúta lóríṣiríṣi tí wọ́n ń jí wà ń bẹ̀ nínú àwọn igbó reserve yìí. Tó ṣe pé ìwọ tó bá débẹ̀, wọ́n ti sọ́ dìlú, wọ́n ti tẹ̀lú tó síbẹ̀. Ara wọn bá wa ní náà ní agbègbè òkè ògùn yẹn náà tí wọ́n kún wọn lọ́wọ́ táwọn náà gbowó ń bẹ̀. Ṣùgbọ́n ọrọ̀ ajé tí wọ́n ń jí wà ń bẹ̀, ó tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ní internal revenue. Àmọ́ bẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ federal lónìí, ó yẹ kí ìjọba àpapọ̀ mójútó.
ohun tó wá fà á tí ajínigbé fi pọ̀ lákòókò yìí ni wípé àsìkò òjò láwà tí wọ́n bá ti ń gbẹ́ ilẹ̀ ń rì wọ́n àríṣẹ́ ṣe ni wọ́n fi fọ́n dàgbè sí ìgboro ni wọ́n fi ń jáwé èèyàn kó. mo ń bọ̀. ni wọ́n fi ń jáwé èèyàn kó. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú go reserve yìí tó o bá gbá mọ́kà mọ́rò mọ́sọ̀fẹ́ nìkan wọ́n ń wa mining mbẹ̀. àwọn wo ló ń wa mining mbẹ̀? ta ló fún wọn láṣẹ? ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí? tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ń pè bìkan ní báni ẹ lè gba bọ́ ní wọnú go reserve yìí ẹ lè gbàgbẹ́ tì wọ́n ní ojútùú mbẹ̀. gbogbo ọmọ òkè ògùn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ lórí. àwọn ọlọ́pàá tá a jọ fẹ́ wọbẹ̀ gan sọ pé lọ́jọ́ táwọn fẹ́ wọbẹ̀ àwọn fẹ́ lọ mú kírímínà ń bẹ̀. àwọn àjọ kan wà ń bẹ̀ tí wọ́n pera wọn ní vigilante wọ́n dá ní vigilante nínú ibẹ̀ wọ́n ń ṣe ayé mi bẹ̀ yìí. gbogbo ètò ọrọ̀ ajé wa wọ́n ń jí wà bẹ̀ nínú go reserve yìí ní go reserve yìí fi dẹ̀rù jẹ̀jẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wọbẹ̀ àwọn kinní tí wọ́n fi ń bírèkì táwọn fi ń kó ọrọ̀ ajé kò ń bẹ̀. àwọn àkókò yìí bẹ Inspector General of Police àti àjọ DSS tẹ́lẹ̀ rí olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́ wọ́n sì ti ń gbègbèsẹ̀ lẹ́fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀. olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bíbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀ lẹ́fi rí àwọn soldiers tí wọ́n fi ń wọnú go reserve yẹn lọ. oríyìn kìnnì mo kí ìyá mi Tóyìn Tòmátò bó ṣe ń lọ ọmọ onímúṣe àjínà ọmọ onímúṣe àná tòru mo kí yín mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ̀dì ṣé kí n sọ fún ọ wípé tó o lè fi ru Portable tọrọ ọmọ ìwọ obìnrin tó ń gbọ́ náà ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọkọ rẹ ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè tó lè faṣọ ya mọ́ bàbá rẹ̀ níta gbangba irú ẹ̀ ló wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà wá ń bàbá rẹ̀ ń kọ́mẹ́ǹtì ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀‐èdè yìí àbí tí làákàyè ẹ̀ kù díẹ̀ káàtó àmúgbó sọ̀rọ̀ wọ́n pè ọ̀hún èrè onídìdìrín ló ń jẹ́ àti ṣùgbọ́n àti ṣù ẹ̀gbẹ́ ọmọ ìyá àgọ̀ kan náà ní gbogbo wọn. People say who you are before they listen to whatever you have to say. ẹ̀rí wẹ̀yàn tí Portable ń jẹ́ ilẹ̀ wọn gbọ́dọ̀ ẹ̀wọ̀ ẹnu ẹ̀. Portable is nothing. mo kí bọ́dà àdùkẹ́bí òràṣàfà lára àwọn tá a jọ láǹfààní tá a jọ kẹ́yẹ tá a jọ wọnú gbòrìsáfù rèé. a níbi tí wọ́n máa ń jókòó sí. àmọ́ gbogbo tó jẹ́ ká máa fi fọ́nrán yìí ká máa ṣe ni wípé tá a bá ṣe bẹ́ẹ̀ a ti gbọ́ fùrùfùrù wípé tá a bá wá àwọn làwọn la pa àwọn ọmọ yẹn tá a fẹ́ wá rescue. àmọ́ káyé ó lè mọ bí tá a bá ṣe ti wá dé ló jẹ́ kẹ́ ẹ máa rí fídíò. ó rí ẹni tó gbé omi kan kí wọ́n má bàa sọ pé gbogbo omi ló gbé. tá a bá ṣe fídíò tí wọ́n náà dédé rí tí wọ́n pa màálù bíi 300 kalẹ̀ tí wọ́n láwọn Sunday Igboho ló wá pa màálù àwọn kí ló sọ. ó ní wọ́n fi kíní ìjàre ìkàmọ̀ ni wọ́n o. inú ìlú tó orí tá a wọ̀ olórí Mèyàtì Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ọmọ kábíyèsí yìí ń bẹ́ẹ̀ tá a pè ní Mohammed ajọwọ́nú ìlú yìí òun gan ló sọ pé ẹjẹ́ àtúbí nítorí àwọn gan ò fẹ́ gbà káwọn ọmọ yìí ó jẹ́ káwọn kú òun bẹ̀. wọ́n láwọn ti pẹ́ mbẹ̀ wọ́n ní gbogbo nǹkan làwọn fi kólóyè Májàsọ́lá lọ́wọ́ àwọn no dispute yìí pé àwọn ọmọ àwọn kan wà tí wọ́n ti ya gíran. wọ́n ní kódà ọmọ kan wà nínú àwọn ọmọ yìí táwọn ti mú rí tó pààyàn. ìkan wà nínú àwọn ọmọ àwọn tí wọ́n mú màá post fídíò yẹn tó ṣe pé àwọn ò mọ̀ pé lẹ́yìn kùnlé àwọn ó kó mọ bíi 4 tó hú nínú ilẹ̀ táwọn ò mọ̀ àwọn náà gbogbo àwọn ọmọ wọn àwọn náà wà ń fura sí wọn fúnra wọn ni wọ́n ní ká lọ wọlé àwọn tí wọ́n bá mú yín dé nù ìlú ta ti tẹ̀rí fídíò ilé àwọn Fúlàní yẹn gbàgbé ò lè mọ̀ bẹ̀ nítorí over 30 minutes drive ni láti títì kó tó débẹ̀ ká tó wá ní áńgẹ̀lì ẹ̀sìn. so wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n ohun tí ò já báwọn èèyàn nínú ìlú ni wípé bí wọ́n ṣe rí mọ́tò wa àtàwọn ọlọ́pàá àti kinní ni gbogbo wọn fọ́n dàgbù kódà àwọn míì gan wà lókèrè gbogbo bá ṣe ń ṣe fídíò yẹn tí wọ́n wà ní pápá táwọn òwọ́n náà kan ó débi ẹ̀mùlẹ̀mù níbọ̀ nígbà tí wọ́n rí wẹ̀ nílànà àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọdún 3 4 àríwọ̀n tí wọ́n ń sunkún sáwọn onímọ̀ kámẹ́rà fún yín àmọ́ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ́rí
gbogbo àwọn tí mo post lánàá tẹ́ rí tí mo báyìí ó ti ṣẹlẹ̀ bí 5 days ago mi ò post ẹni àmọ́ ìdí tó jẹ́ post ẹ̀ ní alẹ́ àná ni wípé mo rí táwọn kan acting Sunday Igboho pé acting ni wá wò ó ṣe act wípé ó yá gbẹ́sẹ̀ ilẹ̀ ìjà yìnbọn lù ọ́ lẹ́fì mọ̀ wípé àwa ò heart we are determined to secure our land we have focus and with full determination. Why are we acting? Acting for what? Lẹ́yìn ìgbà yìí ní gbogbo ìgbà tá a lọ sínú àwọn ilé yìí tán lẹ́yìn ìgbà yìí gbogbo àwọn Fúlàní pera wọn pọ̀ ni wọ́n lọ rí ọba Igbópẹ̀ tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé gbogbo àwọn tó bá jẹ́ kàńdánù rẹ̀ sí àwọn yọ wọ́n dànù. A sì láwọn Fúlàní kọ̀ọ̀kan tí ní ẹsẹ̀ wọn ò mọ́ tí wọ́n sì wà lágọ̀ọ́ ọlọ́pàá dòní ṣàṣe fídíò wọn fún yín ni nítorí iṣẹ́ sì ń lọ síwájú láti ráwọn ìtókù wọn mú. Àwa tá à ń post we are not daft à ń post lórí ìdí kan àbí ìdí kejì láti má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí ò ṣe tiwa mọ́ wa kí wọ́n má sọ pé ńjọ́ táwọn Sunday Igboho wá ni wọ́n jí ọkọ̀ wa gbé àbí ni wọ́n dáná sun ọkọ̀ wa kó má jẹ́ pé ńjọ́ táwọn Sunday Igboho wá gbogbo Fúlàní tó wà lábà wa ni wọ́n pa la fi ń ṣe bẹ́ẹ̀ wípé ẹjẹ́ àwò àti débí o ẹjẹ́ àwò àti dé tọ̀hún o inú igbó tá a ti lò bí 2 days ṣẹ́gbó fídíò 2 days rẹ̀ rí ẹni èyí tá a fẹ́ jẹ́ rí lẹ́rí orí wọ́n ti pa àwọn ọ̀rọ̀ kan mọ́ wa lọ́jọ́ kìíní àná ó ti jẹ́ agbọ́n wípé ẹ jẹ́ káyọ́ ọmọ bó ṣe ń lọ a sì ráwọn kan orí olóyè mọ́jà sọ́nà òbẹ́ nìkan jà kò bẹ́ nìkan bínú ìgbésẹ̀ rẹ̀ is taking the step accordingly. We are meeting with the elders in the town. We meet with the hunters, meet with the kings. Àwọn ọba wọ́n pè wá wọ́n bá wa sọ̀rọ̀ wípé báwo ni. Ó wáyé tó bàyàn nú jẹ́ jù. Àwọn ọmọ Yorùbá mi wà tí wọ́n fi ṣe àwọn èèyàn wálẹ̀. Ẹ má jà parọ́ tọ́ra wa. Bí kú ilé ọ̀pá nítorí olè pànìyàn. Wọ́n ti sọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ààbò orílẹ̀-èdè yìí wọ́n ti sọ́dún òṣèlú. Àwọn onúgbó ọjọ́ kejì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ declare wípé kọfì wà. Kọfì kìíní. À ń jìjà pé káráwọn kan ẹni òfin kó nílé ó gbélé. Láti aago 4 ìrọ̀lẹ́ títí dago 8 ọjọ́ kejì. Ta ni ò mọ gbọ́n ká fẹnu sẹ́nu káwàtì. Ohun tí ó sì fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé àwọn kí ló ń ṣẹlẹ̀ nínú gbó rìsáàfù yìí wọ́n ń kó mining níbẹ̀. Ask anyone who is living in Okeogun. Wọ́n ń kó mining wọ́n ń kó yàláyà mining nínú gbó rìsáàfù yẹn. That they don't want them to be exposed. Ibo làwọn Fúlàní àbáwọn tí wọ́n wakù sábẹ̀ tí wọ́n ń ríbọn. Àwọn China tí wọ́n wá ń rajà lọ́wọ́ wọn ni wọ́n fi ń ṣe exchange láti fi gbàgbọ́. Láti fi ṣe kíni láti fi gbàgbọ́. Àwọn ni wọ́n fún wọn níbọn o ò ní débẹ̀ wọ́n ń pè bìkan ní bọ́ní. Ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ tí ò ṣe sọ lórí afẹ́fẹ́. A lọ ọjọ́ kejì state governor ní òun declare coffee. Ṣé yóò mọ̀ pé torí àwọn kan ni wọ́n ṣe declare coffee. Tó bá ṣe pé fíìmù là ń hàtì kí ló mú jọba yẹn pé eré pálá àwọn ilé ìṣe kò ní declare coffee. Ṣé ẹ mọ̀ wípé a ti fẹ́ máa kàn fún ni. Àmọ́ wọn fẹ́ olú òǹda níta ní ọ̀bọ̀ ọjọ́. Gbogbo wa là ń kọ̀tàn. Àlùbẹ́rù la ìyá àbúlẹ̀. Gbogbo ohun tó bá ṣe láyé yìí kò ní gbé. Wàzọ́pù la yúzàl. Gbogbo ìwà kan ló wù ní àwọn èdè yìí ò ní gbàgbé. Wàdàyàmù làyàmù ọba tí ó ṣẹ̀sùn òní kú mímọ̀ lọ́mọ ṣìntà máa ṣe ohun tó wù ọ lọ kà máa ń tàdí lùtùdà ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́san. Nígbà tí ò ti sí ọ̀nà tí wọ́n lè fi parọ́ gbé Ìgbòho bá a ṣe ń post gbogbo àwọn update wa kò sí ohun tó kù ní wípé bóun la ṣe lè dá lọ́wọ́ kọ́ bí wọ́n ṣe dá wa lọ́wọ́ kọ́ ni kọ́fì tí wọ́n declare. That is why gbogbo kọ́fì yẹn kò ń ṣe torí nǹkan kan is because of us. Ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ tó ní kálukú gbé síkùn tí ò tí ìtásìkò tá a sọ. Àmọ́ gbogbo ohun tẹ́ ẹ̀ rí yìí we are doing it deliberately for you to know our steps. For you to know what we are doing. Nítorí èní kọ́ nítorí ọ̀la ni. Tá a bá wọnú àwọn àbá Fúlàní yìí tá a ṣe fídíò tó bá dọ̀la tí wọ́n bá ya fídíò kan fún yín
wípé àwọn Sunday Igboho ló wọnú ìlú wa ni wọ́n pa gbogbo ìlú ni wọ́n sun gbogbo àbá wọn ìwọ gan bó ṣe jẹ́ Yorùbá ẹni ẹ̀rọ àdẹ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. So gbogbo àwọn steps tá à ń take à ń kárí iṣẹ́ amamìyá àti Allah dání kì í ṣe pé à ń bínú Fúlàní àmọ́ àwọn kankan wà nù wọn tó ṣe wípé wọn èyí ṣèyàn o tí wọ́n bá gbé àwọn èèyàn báyìí wọ́n bá wọn sùn bí rẹ́rẹ́ ni. We know what we are doing. We are not daft. We have a lot of graduates in us. We have a lot of educated people. We have a lot of intelligence in us. Àwọn tó return wa drone yẹn, they are international security forces. I need drone mẹ́ta, ṣùgbọ́n we still need more. We need more. Ṣé mo parọ́ fún ọ? A wà nínú igbó látàárọ̀ ṣùgbọ́n àrí nǹkan kan jẹ́ abọ́sígboro àtolóyè àtẹni tí ò ṣolóyè orí mo wá ní mo wá dá nìkan gbogbo wọn rẹ́rìn mo ní gbogbo àmọ́ ní aláàrù tó ń jẹ búrẹ́dì ẹran orí rẹ̀ ló ń jẹ tí o mọ̀ o gbogbo àwọn ajẹ búrẹ́dì bí ẹni tí wọ́n mú bọ́ta nínú gan búrẹ́dì onílé ọ̀nà náà orí kéèyàn máa búrẹ́dì jẹ èní ni mo lè sọ pé èmi náà gbéyàn tí mo wẹ̀ tí mo wo pé kí n jọyàn gbogbo ara mi ló ti ta kókò yìí. So ṣé bí màá wá wọnú gbóyìnbó lọ láti fíìmù tó gbẹni tí ò bá mọ̀rọ̀ sọ kó dẹnu ẹ̀ lámùrè. When God is ready to promote you, it doesn't require anybody's support. Wọ́n lọ́n bá ṣe tán tó fẹ́ gbé yẹn ga yóò gbé ọ̀gá ní. Ìjà àgbàkọ́ òrùn ló ń ṣèmọ́lẹ̀ fún ọ̀sán òṣùpá ní ṣọlá tiẹ̀ láàyè bóòrùn bá ṣiṣẹ́ tiẹ̀ tó òṣùpó yọ. Ìràwọ̀ tí bá ń bẹ́ńtà ẹja kun lọ́wọ́ tá àbá lè kun lọ́wọ́ ẹja sẹnu wá dédé síbí gbogbo ìràwọ̀ tó bá fẹ́ báràwọ̀ tí ń bẹ́ńtà tí ò bá tó bá bá ju stiani yóò padà ló mọ́gbà ni. Ẹ̀sìn mi àròyé orin tí ọ̀kágbẹ́ jáwọ́ níbi ọ̀tẹ̀ abẹ́rẹ́ àdìsá ti lọ kọ́nà kò tó dí. Àkànbí tẹ́nì kankan bá lẹ́hun tó fẹ́ bá mi sọ you can drop your message. Mo sì tún láǹfààní láti fèyí mo fi kí ọ̀gá wa olórí gbogbo àwọn ológun Inspector General of Police wípé adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ Chairman DSS adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ olórí ológun náà pátápátá ọ̀gá sójà Musa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà adúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ náà ládúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn DPO Ìgbẹ́tì ní Igbópẹ̀ ní gbogbo yín pátá ládúpẹ́ o nítorí wọ́n dúró tì wá ní gbogbo ìgbà adúpẹ́ o nǹkan kò ní ṣàlàáfíà yín a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń pè wá wípé báyìí kàṣá báyìí kàwòdì Àkànbí mo fẹ́ mọ́ fi ìṣe lọ a nílò lọ ẹja tó lọ tí ò dísàlẹ̀ omi a nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dísàlẹ̀ odò orí ẹni wẹ̀yìn ló wẹ̀ gan ẹni jáde lè bú tó lórí iṣẹ́ ń tẹ̀síwájú nítorí ẹ ṣàjẹ́ sọ bẹ́ẹ̀ nítorí a sì láwọn ọmọ kan tá a fi ń tẹ̀lé àwọn nǹkan kan Ọlọ́run jó bọ́ sí bó ṣe ń gbogbo àti fẹ́ jórí ẹ tó bá ti bọ́ sí bá ti fẹ́ jórí àwọn nǹkan kan wà tẹ́ ò tí ì gbọ́ tá a padà wà nà níbẹ̀ àmọ́ àkíkálẹ̀ àṣetìkú iṣẹ́ ẹni bá ṣe lórí làóyìn ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò.